má gbé fídíò yìí kúrò ńbẹ̀. Tó bá wojú fọ́rọ̀ yìí dáadáa, wàá rí àwòrán kan ńbẹ̀, ìgbín ni táwọn olóyìnbó pè ní snake. Ìgbín yìí gbọ́ mi dáadáa o. Lójú ayé àwọn èèyàn máa ń jẹ, wọ́n fi ń dáta ráìsì tàbí kí wọ́n fi ṣẹ̀fọ́ jẹ. Ṣùgbọ́n gbọ́ mi dáadáa o, ìgbín ò mà dá kéèyàn rí lójú àlá. Ẹlòmíì alálà kóhun ṣàgbé lójú àlá. Ẹlòmíì alálà wípé òun jẹ̀bi lójú àlá. Ẹlòmíì alálà wípé wọ́n fi ìgbín wá fi ṣe gíftì fóun. Irú ẹ̀dá bẹ́ẹ̀ bá mi sọ fún wípé kó sáré dáadáa, torí béèyàn bá lálàá tó bá rí ìgbín, àkọ́kọ́ náà ìfàsẹ́yìn ló jẹ́. Ẹlẹ́ẹ̀kejì, irú ẹ̀dá bẹ́ẹ̀ kó gbàdúrà dáadáa, kó má jẹ́ pé gbogbo ohun tó ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó má bàdí wípé kò ní ní wọn mọ́. Gbogbo ohun tó ti dàbí ọ̀gá lórí wọn tẹ́lẹ̀ kó má dàbí pé ó máa wá dàbí pé wọ́n máa wá dọ̀gá lé lórí. Ìgbín ò máa dá kéèyàn rí lójú àlá. Béèyàn bá rí ìgbín lójú àlá, ǹjẹ́ mọ̀ wípé béèyàn bá la péèyàn jẹ́, ó jẹ ogun, ó jẹ àìsàn, ó jẹ ìfàsẹ́yìn. Ṣùgbọ́n gẹ́gẹ́ nìkan sàmì níbi tó wà yẹn, lórúkọ Olúwa, gbogbo májẹ̀mú àlákálà ìfàsẹ́yìn láyé rẹ, lórúkọ Jésù ó gbiná. Gbogbo ẹnikẹ́ni tí ò rí ọmú lójú ayé tó lóun máa ti ojú oorun mú ọ, gbogbo ẹni tí ò lè kojú dà ọ lójú ayé tó lóun máa fi àlákálà ba ògo rẹ jẹ́, mo wí lórúkọ Jésù, irú ẹ̀dá bẹ́ẹ̀ iná Olódùmarè kọlù wọn. Májẹ̀mú àlá ibi tó ti lá, èyí tó fa ìrìn àjò rẹ sẹ́yìn, májẹ̀mú àlá ibi tó lá tó fi ṣàgbé lójú àlá tó ń jẹ̀bi lójú oorun, mo wí lórúkọ Jésù, gbogbo ohun rere tó ti bàjẹ́ láyé rẹ yẹn, tí àlá ìgbín tó lá yẹn bàjẹ́ láyé rẹ, lórúkọ Jésù àṣẹ tú ṣe lónìí. Ó já lọ gba ìtúsílẹ̀, májẹ̀mú ìdè já lára rẹ, ogun àlákàlà gbiná. Béèyàn bá lálàkàlà tó bá rí ìgbín lójú àlá, má jẹ́ parọ́ fún ẹ lọ wá nǹkan kan tí wọ́n pè ní ọṣẹ àtúndè. Ọṣẹ àtúndè kan wà tá a fi ilẹ̀, epo ọ̀bọ̀, èédú, bíntù pẹ̀lú sáàmù tó kà sí. Eléyìí tó wá wò yìí, tó bá fẹ́ rà á, tá a ṣe ń tà á 15,000 naira. Bó bá bẹ̀ mí jù ní màá gba 10,000 lọ́wọ́. Ṣùgbọ́n mo wá wò pé kí ni mo lè fi ṣàwọn èèyàn lórí. Ẹ̀mí mi wá ní pé kì í ṣe púpọ̀. Èyí tá a ti ṣe lẹ́sẹ̀ a ti ṣe bí 200 pieces lẹ̀. A dẹ̀ sì máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ yànda rẹ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá wá sí ìṣòro ẹ̀rí ní on the 19th. A máa bẹ̀rẹ̀ ìṣòro ẹ̀rí 17th. A máa parí ní 19th, èyí tó jẹ́ ọjọ́ Tuesday tó ń bọ̀ yìí nínú August oṣù táwa yìí. Ìwọ tó bá wá lọ́dún 19th wà ní àǹfààní láti gbọ́ ọṣẹ àtúndè yìí lọ́fẹ̀ẹ́ bó tilẹ̀ wù kẹ́pọ̀ tó. Ẹ máa rí ọṣẹ yìí gbà ní 200 tí wà lẹ̀, a máa tún ṣe kù, ó máa tó gidi. Ẹ̀yin tẹ́tí ń gorí ọ̀fẹ́ yẹn lóṣù mẹ́ta sẹ́yìn bọ̀, ẹ̀yin náà tí mo bá yín ṣe. Lẹ́yìn náà, òróró àánú wà ń bẹ pẹ̀lú omi òtún ẹ̀rí ọ̀fẹ́ là ń fáwọn èèyàn. Bó bá ṣorí fẹ́yàn 50 lọ́jọ́ kan, kò gbọ́dọ̀ burú kéèyàn 20 sí 10 kọ́ máa mú orí o, lọ́dọ̀ ní kọ́ wá sọ̀rọ̀ fún un. Torí rẹ̀ la fi ṣe yìí. Ìwọ náà máa bọ̀ ní ìṣòro ẹ̀rí, o ti rí bánà yẹn lókè. Nọ́mbà tí wàá pè sí ìrìsọ́gbọ̀ ọ̀tá láti fẹ́ ṣe Ogun State 07016014790. God bless you. Máa mi sì ṣòro ọjọ́ Tuesday on the 19th. Ó máa ní agbára. Ọlọ́run pè ọ́. God bless you.